bá jọ̀wọ́ akátá ìjọ bá jọ̀wọ́ ọ̀dọ̀ fi ìjàkùn tòun ti bá lọ́kùn ọ̀pẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tí ó jẹ̀ síkò kò tún sí mọ́ àwọn ọmọ adarí ìhun wọ́n ti tó wọlé jà o wọ́n ti forí jẹ́lẹ̀ àgbọ̀ ẹ̀jẹ̀ ká jẹ́ wọ́n fún wọn rí pé àwọn àtọ́kọ́ lè mèrè ayé. Èmèrè láàfin jojo bí iná èmèrè wà fi ogun dé o Ọdúnládé Adékọ́lá kábíyèsí ọ̀tá ọ̀tá sinimá ilé lálejò gbóná jọ̀njọ̀n tí Monarch International Enterprises Limited ti gbé jáde. Èmèrè láàfin àṣírí kọjá ẹ lọ gbẹjì ẹsẹrẹ kọjá ìyàrá ọmọkùn èèyàn dẹkùn sílẹ̀ dẹrẹ kọrọ lẹjọ gbọ àfin òròjú máa ń bọ fararọ ń bọlógún tiwa o. Èmèrè láàfin bínú ẹlẹ́rú sungi sábà fọ́ gbogbo ìlú dàrú kalẹ̀ olórí kékeré ìlú ẹgbẹ́ sábà ìjòyè láàfin. Ọdúnládé Adékọ́lá bọ̀ ọ́ lè fẹjọ́ lórí ọ̀rọ̀ mọ́ sinimá ti tu Èmèrè láàfin lélẹ́yìí ó gbóná ìtìrì tí ó dá jìnnìjìnnì bọ́lá yàtọ̀ Rúkì Abíọ́dún ló tún produce ẹ̀ Ibrahim Yakini tẹ́lẹ̀ ló direct ẹ̀ starring Ọdúnládé Adékọ́lá Jaiye Kuti Ibrahim tẹ́lẹ̀ Wùmí Ajíbóyè Owólabí Àjàsà Olúọlọ́wọ́ Gamarija Túndé Ṣóbáyọ̀ Rúkì Abíọ́dún Káyọ̀dé Akíndínà Mr Paragon Tẹ̀míládé Yínúsà Tọ́lání Sódìpé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Èmèrè láàfin subtitled in English àti gbé jáde sórí VCD nìkan kàṣàgbà marketed and distributed by Monarch International Enterprises Limited Movie City àmì arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos àtúnkù ojúlọ́nà sinimá titun tún sí paparazzi látọwọ́ Rúkì Abíọ́dún náà ni ó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́ ni ó. Èmèrè láàfin lélẹ́yìí ó kọjá fẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yín o. Ẹṣin kọjá ẹ sáré yọ àdá ẹ fọwọ́ rẹ kọjá ẹ sáré yọ igi òmùgọ̀rẹ́ ní ìdẹkùndé rẹ̀ bọ́rọ̀ lè yọ èmi gangan ní Èmèrè láàfin.